mo kí yín o gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa kò ní fọ́ nítorí àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ẹ jọ èwo nínú yín ló kó ẹ̀gbà ọwọ́ àti pàǹpà ọrùn mi nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ta ló mọ ọba tó jẹ́ wípé tó bá máa jáde tán báyìí ẹ̀ṣọ́ ni lọ́wọ́ ẹ̀ṣọ́ ni lọ́rùn lẹ́wọ̀ lẹ́sẹ̀ débi pé pàǹpà ọrùn wọn lásán ìsàlẹ̀ ẹkùn ló ti lọ́ọ́ máa bá èwo ni yín ló mọ̀ ta ló tún fẹ́ ṣe bí kò ṣe ọba Oniba of Iba bẹ́ẹ̀ ni ọba Oniba of Iba ṣẹ́rí àwọn olóúnjẹ kọ́ wa wọ́n lé dàpọ̀ fún ní orin òrórùn mi ni orí pàǹpà débi pé ṣùgbọ́n ẹ má gbàgbé o ó dà pé kí dọ̀tí tún ní pé ibi tó ti lọ́jà ló ti padà já pàǹpà ọba Oniba ẹ dákun ẹ má lọ sí ibi tó ti máa jà kọ́ má bàa já pàǹpà ọ̀ràn yìí nítorí pàǹpà ẹ wọ́n ẹ má jẹ́ kọ́ wọ àwọn ọmọ rọ́bà ẹ wo ọba Oniba ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ pé nǹkan tóun bá fẹnu bà gígún ló máa gún bàbá ti sọ̀rọ̀ ọba Oniba of Iba ti jẹ́wọ́ ọmọkọ Yorùbá nation òun la fẹ́. ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ọba Oniba of Iba wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà tó orí adé mo kí yín o mo júbà forí adé o nítorí pé arọ́bàfín lọ́ba pa èmi ò jẹ́ yájú sọ́ba o bàbá kẹ́ ẹ pẹ́ ẹ wálẹ̀ ẹ wo ọba Oniba ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ ọ̀ríjínà ọmọkọ nítorí wípé ó ti ní ìkáàánú àwọn ọmọ ará ìlú bẹ́ẹ̀ ni ọba Oniba of Iba ti ní ìkáàánú àwọn ọmọ ará ìlú tí ó dẹ̀ jẹ́ pé ó jẹ́ kí ọ̀rọ̀ ará ìlú ó jẹ́ kó mú wọn lóyún ọkàn bẹ́ẹ̀ ni ọba Oniba of Iba bàbá ó kí yín o wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ wọ́n jẹ́wọ́ wípé àwọn ò sí nínú àwọn ọba alátẹnujẹ wọ́n jẹ́wọ́ wípé àwọn ò sí nínú àwọn ọba tó jẹ́ wípé Atẹnu fans club ọwọ́ epo wọ́n fi jẹ́ kó yé wa o wípé ṣé mọ̀ pé lóòótọ́ àwọn ọba pọ̀ lórí ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé lára wọn aláwọn ọba tó lójo a ní àwọn ọba tó jẹ́ wípé ọ̀tọ̀ ní Fúlàní lọ́tún bá tò ṣùgbọ́n ọba Oniba yìí ò gbé títí ẹ̀ yọ débi pé tí irú àwọn ọba báyìí tó bá wà lórí èèpẹ̀ ilẹ̀ Yorùbá tó ń ṣe báyìí lọ ẹ̀wọ́ ìyá mi bàbá mi Yorùbá máa tètè ṣe kí ni wọ́n máa tètè jáde síwájú tó àti pé mo fi èyí kí bàbá wa ọba Oniba of Iba fún ọmọ wọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ni o bàbá ṣe kí ni lẹ́yìn tí bàbá tún ṣègbéyàwó fọmọ tán bàbá tún wá jẹ́wọ́ ọmọ ọkọ ẹ wò ó dà kí wọ́n bí ni sílẹ̀ Yorùbá kó dẹ̀ jẹ́wọ́ akíkanjú Yorùbá tó jẹ́ òun lọ́rọ̀ bàbá wa Oniba of Iba ṣe báyìí bàbá ṣe ohun má lè gbàgbé kódà bàbá ò torí wípé ìlú mi nìkan ni kó jàǹfààní ẹ̀ àwọn agbègbè mi nìkan ló lè jàǹfààní ẹ̀ irọ́ o wọ́n ṣe oore kan tí ó dẹ̀ jẹ́ pé everybody ni ó láǹfààní ẹ̀ bó ṣe ń ṣe sílé ni wọ́n ṣe ń ṣe sí ìta irú àwọn bàbá yìí wọ́n deserve oore ńlá nítorí àwọn gan ti ṣoore fún yàn wọ́n deserve ká polongo wọn bẹ́ẹ̀ ni o nítorí ọba tó bá ṣe dáadáa tìlú tò àyáwí èyí tó bá dẹ̀ tún ṣe náà nídàkejì ayé á tún ṣe kí ni wọ́n á sọ ẹ rí lọ́wọ́lọ́wọ́ báyìí ọba Oniba gbéra wọ̀lú Èkó ó ṣe ohun àrà fún wọn nílùú Èkó ẹ wá wo bítíbitì iṣu tí bàbá kó sílẹ̀ ọba wo ló lè ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá ọba tó bá ṣerú ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ jọ ẹ bá mi kọ́ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ bítíbitì iṣu tí ó ṣe àwọn iṣu tí ò ń gbọ́júmọ̀ ya wọn àwọn iṣu tó gbọ́mọ́pọ̀n àwọn iṣu tó kí tó dẹ̀ yẹ pé wọ́n ní ìṣúra dáadáa wọ́n ní kìmí òun ni bàbá kó sílẹ̀ débi pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wá mu lóní méjì mẹ́ta oníkálukú wá bẹ̀rẹ̀ sí ní mu tiẹ̀ oníkálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní mu débi pé ìdùnnú tayọ̀tayọ̀ Èkó ni ọba ti ṣerú eléyìí
èkó even ọba èkó gan mi rò pé ó ti ṣerú ẹ̀ fún wọn lẹ́kọ̀ọ́. Ọba Oníbà fi ìbálẹ̀ ó kọ́kọ́ wá ṣe fún wọn lẹ́kọ̀ọ́, ó ṣe bẹ́ẹ̀. Ẹ wá wo ọba Oníbà débi pé àtọmọdé àtàwọn àgbàlagbà àgbà arúgbó ni bàbá fún ní oúnjẹ. Gbogbo wọn ẹ wá wo bó ṣe tò, ẹ wo bó ṣe tò àwọn ìyá àwọn bàbá tó ní kálukú ń tò tó ń gbé tiẹ̀ tó ń lọ. Eléyìí ò ń ṣe politician strategy. Eléyìí ò kì í ṣe pé bàbá fi òtè òṣèlú bọ̀. Torí ẹ ti mọ̀ pé àwọn olóṣèlú ló máa ń pín bú gan, lọ́mọ pín ráìsì dìríkà. Irọ́ o, tá a bá sọ pé bóyá bàbá fẹ́ fi ìyẹn wọlé sí post kan, no. Bàbá ṣe ti tiẹ̀ nínú àánú ni pé ebi ń pa àwọn èèyàn mi, ẹ jẹ́ kí n ṣe ìrànlọ́wọ́ tápá mi bá ká. Ṣẹ́rí Panpa ọrùn wọn ẹ lásán mo kàn máa ń fọ́ ni nítorí pé ó dà páwọ̀ ní kí dọ̀tí fún lórí yẹn sẹ́ pé ò rọrùn mi ni ò rí Panpa. Ẹ ká lọ kẹwo, ẹ wá wo fídíò ọjọ́ wedding. Bàbá tó step by step, step by step. Wọ́n tó Panpa ẹ lọ́ra wọn lórí ni o, débi pé tọwọ́ gan ò gbẹ́yìn tọrùn gan ò bọ́. Ẹ wo ọba Oníbà tí ọba apá ṣe rere nílùú ẹ̀já wí. Bàbá yìí ṣe nǹkan àfiyèsí bàbá kẹ́ẹ̀pẹ́ ní ìyàlẹ́nu sí ìyàlẹ́nu lórí pé ọmọ kábíyèsí ń ṣe wedding, ó ń ṣe ìgbéyàwó. Ṣe ni bàbá lọ ọ́dà tírélà iṣu gidi. Bàbá lọ ọ́dà tírélà iṣu kan débi pé ó wá ní kí everybody wá máa gbé tiẹ̀. Àwọn iṣu yìí wọ́n gbọ́mọ pọ̀n. Kò sọ́ba tó ṣerú ẹ̀rí ńlẹ̀ Yorùbá kí ọmọ wọn fẹ́ ṣe ìgbéyàwó, ọmọ kábíyèsí fẹ́ ṣe ìgbéyàwó, bàbá dẹ̀ ọ́dà fún odidi tírélà iṣu ńlá. Kódà kò ṣe àwọn iṣu wíwìn kò ṣe àwọn èyí tó yẹ pé wọ́n ti jẹ̀yà nínú ilẹ̀. Irọ́ àwọn iṣu tó gbọ́mọ pọ̀n tó kí bàbá orí adé mo kí yín o, mo dáàbò kò wọ́n wálẹ̀ yọjò. Ọlọ́run ajé ẹ̀bẹ́lẹ́gbẹ́ tẹ bá bẹ̀rẹ̀ kọ́kọ́rọ́ vẹ́ńsà lẹ́mú. Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ ká gbọ́n táwọn èèyàn sọ nítorí pé yínníyínní ní kẹ́ni kí ó lè ṣe míì. Tó ẹ ṣé o kábíyèsí, congratulations to your daughter. Bẹ́ẹ̀ ni ẹ wo, congratulations to your daughter kábíyèsí, congratulations to our kábíyèsí ọba ti ìlú Ìbà. Ẹ ṣé gan sà, ọmọ yín abisun abiwalẹ̀ abakọ ababo, ilé náà ò ní lára. Congratulations for the union and long life for kábíyèsí Oníbà. Bàbá Yorùbá nation no going back láṣẹ Èdùmàrè, ìbùkún ni fún orílẹ̀-èdè mi. Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ kú oríire o, Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. Ọlọ́run wa máa bùkún ọba Oníbà for promoting Yorùbá culture and help that is doing for the people, nítorí pé ìrànlọ́wọ́ ló tún ṣe fún àwọn èèyàn. Kódà àwọn olóṣèlú mi gan òṣèlú ẹ̀. Ẹ wo ẹ̀yà mẹ́yìn bàbá mi bá wa ṣe ẹ gbé káàkiri, ẹ jẹ́ kó wọ̀ gbọ́dọ̀ ayé pé Oníbà ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ pẹ́ ó ṣe. Ẹ wo inú wa ń bí ọ̀tá. Yorùbá nation la fẹ́ o, no retreat no surrender la fífẹ́ àsìkò yìí sọ pé God bless Yorùbá nation, ó dàbọ̀.